ọlọ́pàá tó bá tún yẹ fóònù aráàlú wò ti rugi oyin. Kọmíṣánná Ahmed Sanusi ti ṣe ìkìlọ̀. Ọwọ́ ti tẹ àwọn tó lọ́wọ́ nínú ìkọlù ọ̀gá ICPC kan. Ìjọba ìpínlẹ̀ Kwara ti da àwọn ilé kan wó ní ìpínlẹ̀ ọ̀hún. Bí ọkùnrin bá yan àlè, bí kò bá para rẹ̀ á pa ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni obìnrin pẹ̀lú. Bàbá àgbà kan kú sábẹ́ obìnrin ní ìlú Jigawa. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lu ìdásílẹ̀ ibùdó àwọn ológun míì ní ìpínlẹ̀ Kwara. Sunday Igboho gbìyànjú lọ́tẹ̀ yìí o. Èyí lohun tó tún ṣe. Ọmọkùnrin kan ti ṣe ìkọlù sí nọ́ọ̀sì. Ó mà ṣe o. Ìjàmbá kankan ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn nínú Ṣàgámù. Ohun tó sì ṣẹlẹ̀ lèyí o. Kọ́sítọ́ọ̀mù yìnbọn pa onífàyàwọ́ kan. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lu ìdásílẹ̀ ibùdó àwọn ológun ní ìpínlẹ̀ Kwara lójúnà àti mú ètò ààbò lọ́kùnkúndùn àti láti dènà ìgbésùmọ̀mí, ìjínigbé àtàwọn ìwà ipá míì tó wáyé ní ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ló fi ọ̀rọ̀ náà síta lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 21 oṣù keje ọdún tí a wà yìí. Ó ní ìlú Òmù-àrán ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́kùndùn ti gba ìtura báyìí látàrí bí ìjọba Tinubu ti ṣètò ibùdó àwọn ọmọ ogun. Ó ní òun fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún bí wọ́n ti gbọ́ gbígbin àwọn. Ó sì tún gbóríyìn fún ọ̀gá àgbà iléeṣẹ́ ológun lápapọ̀. Ó sọ fún àwọn aráàlú pé kí wọ́n má ṣe bẹ̀rù mọ́ o nítorí ààrẹ Tinubu ti ń ṣe àmúṣẹ ìbéèrè àwọn láti pèsè ibùdó ológun sí ìpínlẹ̀ náà. Sunday Igboho ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà gẹ́gẹ́ bó ti ṣèlérí rẹ̀ tẹ́lẹ̀ o látàrí bó ti ń mú àdínkù bá ìwà ọ̀daràn lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ó sì jẹ́ kó di mímọ̀ wípé látìgbà tí òun ti ṣètò ìdásílẹ̀ ààbò ìlú ẹkùn ní àdínkù ti dé bá gbogbo onírúurú ìwà ọ̀daràn bíi ìjínigbé, ìgbésùmọ̀mí àti ìpànìyàn. Eléyìí kì í ṣe àhesọ ọ̀rọ̀ nítorí Sunday Igboho fúnra rẹ̀ ló fi ọ̀rọ̀ náà síta ní ọ̀sẹ̀ yìí. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ gba ìtura náà nítorí àwọn iléeṣẹ́ elétò ààbò bíi ọlọ́pàá, iléeṣẹ́ ológun àti àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n ń kí àwọn lẹ́yìn láti lè tẹpá mọ́ iṣẹ́ náà dáadáa. Sunday Igboho sì ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìzú àti olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò Nuhu Badu àti gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá lẹ́kùn ìwọ̀ oòrùn Kwara àti Niger ni wọ́n ti gbárùkù ti àwọn. Kí lorúkọ ẹ̀ náà? Malik. Kébi ẹ kọjú sí bíbá. Ẹ jẹ́ ká gbé. Malik. Ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́. Ọ̀pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká gbé wọn. Àbí ká gbé ọ sórí wíìtì. Ẹ gbé wọn kílà ẹ gbé wọn. Ọyá ẹ gbé wá. Ẹ pẹ̀lẹ́. Sorry. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lú ọmọ 2 years yìí, ọmọ 2 years. Ọmọkùnrin kan ti fi gbé ta lórí pé ó gbé aláìsàn wá sí ilé ìwòsàn. Àwọn nọ́ọ̀sì sì ní kò sí dókítà nílé. Ilé ìwòsàn náà ló wà ní Adéoyè tó wà lẹ́gbẹ̀ẹ́ lágbègbè Yẹ́mẹ́tú ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni ọkùnrin náà ti dá sùrùtù sílẹ̀, èyí tó mú kí òun àti nọ́ọ̀sì ó máa tahùn síra wọn. Ìyà táwọn aráàlú sì kọ sí ọ̀rọ̀ náà ni bí wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu bí àwọn dókítà kò ṣe sí nílé lásìkò náà. Ìyà táwọn aráàlú sì kọ sí ọ̀rọ̀ náà ni bí wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu bí àwọn dókítà kò ṣe sí nílé lásìkò ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn mìíràn ń dá ìjọba lẹ́bi. Ohun tí ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì tó gbọ́ sí ọ̀rọ̀ náà sọ ni pé kò yẹ kí ọmọkùnrin ọ̀hún wu irú ìwà bẹ́ẹ̀ rárá. Ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí nílẹ̀ wa, àjọ NAM sì ti rọ àwọn iléeṣẹ́ elétò ààbò àti àwọn agbófinró láti lọ́ọ́ fi kélé òfin gbé ọmọkùnrin náà nítorí bó ṣe ṣe ìkọlù sí ọmọ ẹgbẹ́ wọn nílé ìwòsàn agbẹ̀bí náà. Ikú ti mú ẹ̀mí bàbá kan lọ ní òtẹ́ẹ̀lì. Obìnrin ẹni 20 ọdún kan ló lọ bá sùn nípínlẹ̀ Jigawa. Iléeṣẹ́ ọlọ́pàá náà sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú bàbá náà tó jẹ́ ẹni 60 ọdún. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Lawal Shizu Adam
sì ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní olóògbé náà sọ wípé òun fẹ́ jẹun, lẹ́yìn tó sì jẹun tán ní mímí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ tó sì padà kú. Ó tẹ̀síwájú pé wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn general ní ìlú Dùsẹ̀, ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́. Dókítà ní ọkùnrin ọ̀hún ti padà dágbére fáyé. Ó sì ní ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n fi májèlé sínú oúnjẹ tàbí omi tí olóògbé mu ni àwọn ṣe gbé òkú wọn fún mọ̀lẹ́bí rẹ̀. Ṣùgbọ́n afurasí ti wà láhàámọ́ ọlọ́pàá níbi tó ti ń ran ọlọ́pàá lọ́wọ́ nínú iṣẹ́ ìwádìí. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti kéde wípé kí àwọn aráàlú yéé gbé ìròyìn òfegè káàkiri kó sì jẹ́ kí àwọn parí ìwádìí àwọn náà. Àwọn ọlọ́pàá kan ti bọ́ sọ́wọ́ níṣe ni wọ́n fi ọwọ́ ara wọn ṣèrà wọn báyìí. Àwọn kan dá sẹ̀ríà fún ọ̀gá àgbà ICPC Musa Alia lọ́nà Àbújá, ṣùgbọ́n wọn kò mọ̀ wípé ọ̀gá ICPC ní í ṣe nítorí tí kò mú ẹ̀ṣọ́ ààbò kankan dání. Wọ́n sì wọ́ ọ̀gá náà lọ sí ilé oní POS láti lọ gba ẹgbẹ̀rún 53 náírà lọ́wọ́ rẹ̀ ní ṣọ́ọ̀bù oní POS. Ṣùgbọ́n ṣá ọwọ́ ti tẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ṣiṣẹ́ náà, wọ́n sì ti wà ní àtìmọ́lé fún ìgbafẹ́. A gbọ́ pé àwọn ọlọ́pàá ojú pópó kan ló ṣiṣẹ́ ibi yìí ṣùgbọ́n ọwọ́ pálábá wọn ti padà ségi. We have about 4 policemen in custody as we speak who tried, not just tried, but successfully extorted somebody of high importance, unknown to them, that this person is a highly placed person in the society. In fact, in clear terms, they extorted, mark my words, extorted the chairman, what do they call that? ICPC. Yes, they extorted the chairman, ICPC. Where are the policemen? They said. Ìjọba ìpínlẹ̀ Kwara ti pàláṣẹ wípé kí wọ́n lọ wó ilé alájà méjì kan dànù ní Ìlọrin nítorí tó ti ń dẹgẹrẹ mìtì kó má sì lọ ṣàkóbá fún àwọn tó wà nínú rẹ̀ lójijì. Àjọ KWEPA tó jẹ́ ẹ̀ka tó ń dáàbòbo ìmọ́tótó àyíká ní Kwara òun ló kéde ọ̀rọ̀ náà. Wọ́n sì ṣàlàyé wípé ilé alájà méjì kan tí wọ́n ti pa tì ní kó sì má lọ wó lójijì. Ìdí nìyí tí ìjọba fi pàláṣẹ wípé kí àwọn tara ṣàṣà láti lọ wó kó má bàa ṣe àkóbá fún onílé àti àlejò. Kọmíṣánná ọlọ́pàá ìlú Àbújá Ahmed Sanusi ti rọ gbogbo olùgbé ìlú náà wípé kí wọ́n má ṣe gba ọlọ́pàá kankan láàyè láti máa yẹ fóònù wọn wò mọ́ Kọmíṣánná ọ̀hún fi ọ̀nà lélẹ̀ ní ọjọ́ Monday 20 oṣù keje ọdún 2026 tí a wà yìí. Sanusi ní ìkìlọ̀ náà wáyé látàrí bí àwọn ọlọ́pàá ti ń dá iṣẹ́ ara wọn jẹ́ tí wọ́n sì ti kó jìnnìjìnnì bá àwọn ará ìlú. Ìdí rẹ̀ nìyí táwọn fi ṣe ìkìlọ̀ náà kí àwọn èèyàn kó lè bá mọ ẹ̀tọ́ wọn. Ó ní pé ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa náà ti fi òǹtẹ̀ lu àṣẹ náà. Wọ́n ní ọlọ́pàá kankan kò gbọdọ̀ yẹ fóònù ẹnikẹ́ni tó bá mú lójú pópó wò débi tí wọ́n máa sọ wípé yahoo ni wọ́n ṣe. Èyí kò sì bá òfin mu. Ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé wọ́n mú afurasí ọ̀daràn kan wá sí àgọ́ ọlọ́pàá, ìgbà yẹn ni wọ́n tó lè yẹ fóònù wọn wò fún ẹ̀rí tó dájú, ṣùgbọ́n kì í ṣe bíi ti èrò tó ń lọ lójú pópó. We don't want to hear also stories of extortions here and there, stopping keke napep, stopping Okada people going and be extorting them. If we hear that, it means you are a thief. And a thief is not supposed to be equally a thief and a policeman. Now if you say that thief, you don't pass, be careful. So you will choose one. It's either you will be a thief or you will be a policeman. So whichever you choose will be seen from your action. We are watching. We have ears on ground. We have people reaching out to us on various forums and giving us details about each and every one of you. You must be civil in your interactions with members of the public. Then finally, we have to be relentless. We should not get tired of chasing after them. Like I said, and it's applicable to everyone. If we notice, if we see that one chance operates, traffic covers operate, snatchers of the phones, there are some that will drag a woman's they pull the ear. And if we hear that, believe me, I will remove you. There's nobody that will call me and talk to me about it.
maybe by the time I will leave here as the CP, they can bring you back, no problem. But when I'm here, I don't work like that. You understand? Like I said before, leave the bush to us, take care of the town. We will go out into the bush and take care of the bush. That's what we want. If we ask you to go to bushes now, you will be complaining that this man wants to kill us. Is that not so? I say, okay, don't go. I will go myself. Have I committed an offense by doing that? No. So it means if I go myself and you are able to do what you need to do here in the township, it means you are incapable. No, that's the least that you can be asked to do. That's why you are DPOs, you are DCOs, you are area commanders and whatnot. Is that not so? Yes. So, play your game well, we play our own well, and then we are good. Ìkúnlẹ̀ abiyamọ o, ìjàmbá ọkọ̀ ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní Ṣàgámù níbi táwọn kan ti ń pàdánù ẹ̀mí wọn bẹ́ẹ̀ làwọn mìíràn sì fara pa yánnayànna. Ó fojú mi kòró ló ṣàlàyé wípé àwọn ṣàkíyèsí wípé dírẹ́bà tírélà yẹn ló mọ̀ọ́mọ̀ ṣe ìkọlù sí ọkọ̀ tó wá sí lábẹ́ yìí àmọ́ ṣá o àwọn olùgbé àdúgbò ọ̀hún ti súgbà wọn láti ṣe ìrànlọ́wọ́ fún wọn wọ́n sì ti ké sí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti wá gbé wọn lọ sí ilé ìwòsàn. Mo dúpẹ́ Ọlọ́run. Oye, kaga shi na tana gurara. Bàbá jẹ́ máa ṣe kà ní o, ìkà ló ṣe o. Mo ní mo lórí búkú táǹkà ìkà tó ń bá lọ. Àìkà ló ṣe o, àìkà ló ṣe o. Àìkà ló Ọlọ́run ẹlẹ́dàá o. 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 Ọ̀gá. Ọlọ́run ẹlẹ́dàá o. Ọlọ́run ẹlẹ́dàá o. Ọlọ́run ẹsẹ̀ ní kẹta sọ. Ọlọ́run ẹlẹ́dàá o. Ọlọ́run ẹlẹ́dàá o. Ọlọ́run ẹlẹ́dàá o. Ọlọ́run ẹlẹ́dàá o. A máa dúpẹ́ o. A máa dúpẹ́ o. A máa dúpẹ́ o. Jíìpù yìí sìn èèyàn wà nú ẹ̀. A máa dúpẹ́ o. A máa. Àjọ kọ́sítọ́ọ̀mù yìnbọn pa aráàlú méjì lásìkò tí wọ́n lé onífàyàwọ́ ní ìpínlẹ̀ Èkó. Ohun tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn bí iléeṣẹ́ ọmọ ogun àti àjọ kọ́sítọ́ọ̀mù tí wọ́n ṣe àjọṣepọ̀ iṣẹ́ ni wọ́n bá fojú gan ní onífàyàwọ́ kan tó kó ìrẹsì lọ́pọ̀lọpọ̀. Níbẹ̀ ni wọ́n sì ti ń gbìyànjú láti dá a dúró ṣùgbọ́n o awakọ̀ náà kọ̀ láti dúró. Ìdí nìyí tí wọ́n fi ṣínà ìbọn bolẹ̀ lákọlákọ títí tí wọ́n fi ṣe ìjàmbá fún àwọn aráàlú méjì bẹ́ẹ̀ làwọn mìíràn farapa. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ẹ̀rọ ìjọra Facebook àti YouTube. Tẹ̀ǹtẹ́kọ̀ àti àlòjá bọ̀rọ̀ ìṣètì ìgbọ̀nyí.